bí wọ́n ṣe rí àwọn ọmọléèwé àti tíṣà yìí gbà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò nìyí o. ṣé yọ̀yọ̀ lẹ́nu aráyé bí ọ̀rọ̀ bá dà báyìí ẹni tí ò lè dámú adìẹ nílé tó jẹ́ tó bá rí eku asín yóò kàn lùgbẹ́ni tọ́hún yóò máa júwe fọ́dẹ apẹrin bí wọ́n ti ń ṣe nínú igbó ọdẹ. ohun tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń gbọ́ pé àwọn ológun ilẹ̀ wa ti gba àwọn ọmọléèwé àti àwọn tíṣà tí wọ́n jí gbé láti bí oṣù méjì sẹ́yìn nìyí tí kálukú sì ń sọ èyí tó bá a lẹ́nu mu. bí àwọn kan ti ń sọ pé wọ́n gbowó kí wọ́n tó tú wọn sílẹ̀ ni bẹ́ẹ̀ làwọn míì ń béèrè pé aṣọ iléèwé táwọn ọmọ náà wọ̀ dà pé ṣé aṣọ ẹgbẹ́jọdá ni wọ́n fi jí wọn kó níjọ́sí ni. bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ohun tí àwọn ń wí láti ọjọ́ yìí ló ṣẹlẹ̀ yìí o pé níṣe ni wọ́n kó àwọn èèyàn náà pamọ́ nítorí ọ̀rọ̀ òṣèlú. nígbà tí gómìnà Ṣèyí Mákindé fúnra ẹ̀ yóò sì bá gbogbo ọ̀rọ̀ náà jẹ́ pátápátá. òun náà ní lọ́jọ́ tí òun kéde pé òun fẹ́ du ipò ààrẹ lọ́jọ́ kejì ẹ̀ gan-an ni àwọn èèyàn náà ni wọ́n jí wọn kó. ohun tí èyí sì tún mọ̀ sí lọ́kàn náà fúnra ẹ̀ gómìnà òun pàápàá ló lè sọ. bóyá ó ní nítorí òun ni wọ́n ṣe jí wọn kó ni o àbí pé àwọn kan ló kó wọn pamọ́ torí kí òun máa di ààrẹ Nàìjíríà. oníkálukú ló sá ń sọ tiẹ̀ bó ṣe jẹ́ pé ọmọ Nàìjíríà ò ní ṣe aláìrí nǹkan kan sọ. ṣé bí ènìyàn kan bá ń fojoojúmọ́ fún gbogbo ìlú lóúnjẹ tó torí pé òun lówó tó ní kí gbogbo ẹni tí ò lówó lọ́wọ́ máa wá jẹun lọ́dọ̀ òun, àwọn aráàlú kan yóò dìde wọn yóò sì padà dá a lẹ́bi ni. wọ́n á ní oúnjẹ tó ń fún wọn jẹ nì òun fi wọ́n ṣètùtù ọlá ẹ̀ ní o orí gbogbo wọn ló ń lò tó fi ń lówó sí i. bẹ́ẹ̀ nìkan sì wà tó jẹ́ bí òun bá ti jí ìtòsí ọjà ní jókòó sí tí yóò máa jùkò rìbìrìtìrìbìtì fáwọn ará ọjà. yóò ní àwọn ọ̀rẹ́ tiẹ̀ náà àwọn yẹn yóò sọ pé kò fẹ́ wọ̀ sí ni nítorí kí wọ́n má rí ifín ló ṣe ń jùkò lù wọ́n. ló ṣe jẹ́ bẹ́ẹ̀ èèyàn gúnyán fún ìlú yóò lọ́tà bó sì ń jùkò sọ́jà yóò lọ́rẹ̀ẹ́ tiẹ̀ dandan. nígbà tí èèyàn bá gbọ́ ohun tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe lórí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jí gbé yìí àti ọ̀nà tí wọ́n gbà láti fi rí wọn gbà jáde tán yóò mọ̀ pé iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe yóò sì mọ ewu tó fò wá dá nílẹ̀ Yorùbá. onítọ̀hún pàápàá yóò sì ṣọ́ra láti máa sọ ohun tí òun kò bá mọ̀ tàbí múra láti fi ẹnu ba iṣẹ́ rere tí àwọn míì bá ṣe jẹ́. àwọn ológun ilẹ̀ yìí gbìyànjú o nítorí púpọ̀ nínú wọn ó bá kinní ọ̀hún lọ. ìyàtọ̀ tó sì wà láàárín àwọn tí wọ́n bá jẹ́ ajagun nílẹ̀ Yorùbá àti àwọn tilẹ̀ Haúsá lọ́hùn nìyí torí ìṣòro wà fáwọn tí wọ́n bá wá jagun afẹ̀míṣòfò nílẹ̀ Yorùbá yìí láti gbàbọ̀dè pẹ̀lú àwọn apanilẹ́kúnjayé ẹ̀dá náà torí púpọ̀ nínú wọn kò ní jẹ́ Haúsá Fúlàní bíi tiwọn. ohun tó jẹ́ kí ogun náà jẹ́ àjàyè níbí rèé torí mélòó làwọn tí wọ́n ti jí lọ bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá lọ́hùn tó jẹ́ àlọ́ báyìí là ń rí a kì í rábọ̀ wọn bíi ti rámirámi. ṣùgbọ́n àwọn eléyìí ṣeéṣe wọ́n ṣe é rí nítorí ariwo tí ò tán ariwo tí ò jẹ́ kí ìjọba sinmi tí kò sì fi ọkàn àwọn olórí ogun pàápàá balẹ̀ lẹ́ẹ̀kan. ohun tó ṣẹlẹ̀ tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ ni pé gbogbo àwọn olórí ogun ló ti gbọ́ sí i kó tó di pé àwọn aráàlú gbọ́ rárá. lára ìdí tí olórí ìjọba orílẹ̀-èdè yìí pàápàá ààrẹ Bọ́lá Tinubu sì ṣe bá àwọn ọ̀gá ológun gbogbo náà ṣèpàdé nílé ìjọba ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù yìí ìyẹn lánàá òde yìí nìyẹn kó tó wáá di pé wọ́n kéde fáyé nírọ̀lẹ́ pé wọ́n ti rí àwọn ọmọ náà gbà jáde. ọbẹ̀ kì í mì níkùn àgbà ajá kì í bá wọ jẹ́ ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe láàrin ara wọn. lọ́jọ́ tí wọ́n jí wọn kó ní wàhálà ti dé wàhálà irú ẹ̀ kò sì ṣẹlẹ̀ ládùúgbò yìí rí. ṣe láàárọ̀ ni ní ìlú kékeré kan tí wọ́n ń pè ní Ahoro Ẹ̀sìn Ẹ̀lẹ̀ níbi tí abúlé míì tí wọ́n ń pè ní Yáwọ́ta àti Aláùsá ti fẹ̀gbẹ́ kanra wọn. àwọn ọmọléèwé ṣẹ̀ṣẹ̀ wọlé ni ní ilé ìwé gíga Community High School àti Baptist Nursery and Primary School. wọ́n ti kọrin wọ́n sì ti gbàdúrà kí wọ́n wọlé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni. nígbà náà ni àwọn ajagunjẹun yìí dé lórí ọ̀kadà aṣọ sọ́jà ni wọ́n wọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bojú bomú. àwọn tó sì kọ́kọ́ rí wọn rò pé àwọn sọ́jà tí wọ́n wá dáàbò bò wọ́n ni àfi nígbà tí wọ́n gbọ́ gbàgbàgbà tí wọ́n yìnbọn sókè ìyẹn ló jẹ́ kí àwọn tọmọléèwé àti tíṣà mọ̀ pé ogun dé. àwọn kan rò pé ogun kékeré tí yóò lọ ni àmọ́ àwọn tí wọ́n ti gbọ́ nípa báńdíìtì rí wọ́n mọ̀ pé ẹni àkàndún bá mú lọ́wọ́ láàrin òru ni yóò mọ̀ pé ilẹ̀ ń pẹ́ kó tó mọ́.
ẹni tí Ṣàngó bá sì tójú ẹ̀ fa igi ìrókò ya láé kò ní bá wọn bú ọba àkóso. tó jẹ́ kí àwọn tí wọ́n ti gbọ́ nípa báńdíìtì tẹ́lẹ̀ fèrè sí nìyẹn. nínú wọn ni Joel Adéṣíyàn nígbà tí òun sì gba ojú fèrèsé jáde pé kí òun lọ sódì kejì, níṣẹ́ làwọn ẹni aburú náà gbébọn fún un, bẹ́ẹ̀ ni wọ́n pa á dànù. ni wọ́n bá bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọléèwé náà bí ìgbà tí wọ́n ìbá kó adìyẹ sínú àgò, wọ́n sì ṣa mọ́kàndínlógójì tí wọ́n rí nínú wọn. bí ọ̀rọ̀ náà ti ń jọ bí idán ló ń rí bí àlá, àfi ti pé ikú kò jìnnà sí kinní náà rárá, torí lójú wọn ni ikú ti ń pa ẹni tó bá ṣagídí. bó sì tiẹ̀ jẹ́ pé èdè Haúsá, Yorùbá àti Pidgin làwọn afẹ̀míṣòfò náà ń sọ, kò sẹ́nìkan tí kò mọ̀ pé wọn kò bá tiré wá, kì í ṣe àwàdà ni wọ́n wá ṣe. àwọn tíṣà tí wọ́n ń sáré kiri pẹ̀lú ariwo ha kí láò ti ṣèyí sí, tí jìnnìjìnnì sì dàbò ọ̀pọ̀ wọn nígbà tí wọ́n rí ikú Adéṣíyàn, tí ọ̀rára pàápàá ra wọn níyè pátá. àwọn afẹ̀míṣòfò náà ṣa méje nínú wọn. gbogbo ìlú ló dá páro, àwọn aráàlú sá wọgbó. obìnrin kan, Sarah Ògúntádé, ní inú igbó lòun wà tí òun lajú sílẹ̀ tí wọ́n fi mú ọmọ òun Hannah lọ, ṣùgbọ́n kò sí ohun tí òun lè ṣe bí ajá bá rí kookò yóò fàgbéjẹ ni. níṣẹ́ ni wọ́n kó àwọn ọmọ igun orí ọ̀kadà, bẹ́ẹ̀ ni wọ́n jí àwọn ọ̀kadà náà gbé ní o. bẹ́ẹ̀ ni wọ́n tún kó àwọn míì tí wọ́n ní kí wọ́n máa fẹsẹ̀ rìn lọ, tí wọ́n sì ń dà wọ́n bí ẹni tó da màálùú. bẹ́ẹ̀ ni wọ́n tún fi mọ́tò tó jẹ́ ti olùkọ́ àgbà iléèwé girama náà, arábìnrin Rachel Alamu, kó díẹ̀ nínú àwọn náà. nígbà tí wọ́n sì débì kan, wọ́n dáná sun mọ́tò ọ̀hún kí wọ́n tó gba inú igbó lọ. nígbà náà làwọn èèyàn ìlú Ẹ̀sìn Ẹ̀lẹ̀, Yáwọ́ta Aláùsá àti àwọn abúlé míì gbogbo tó yí wọn ká mọ̀ pé ogun ńlá logun náà. ìròyìn aburú náà sì kàn ká ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn náà gbọ́ pé àwọn afẹ̀míṣòfò ti kó ogun jà wọ́n nítòsí àwọn. kò sí ohun tó yára kárí ayé bí ìròyìn aburú, torí nígbà tí yóò fi tó wákàtí kan, gbogbo àgbáyé ló ti fẹ́ẹ̀ gbọ́ tán pé wọ́n jí àwọn ọmọléèwé àti tíṣà wọn kó ní ahoro Ẹ̀sìn Ẹ̀lẹ̀, àti pé gbogbo àwọn abúlé tó yí wọn ká náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀. ìjọba pàápàá gbọ́, ìjọba sì sáré àti ìpè yìí sí. nígbà tí yóò sì fi di ọjọ́ kejì sí kẹta, àwọn ẹ̀ṣọ́ kan ti lọ láti kọlù wọn kí wọ́n sì gba àwọn ọmọ náà jáde ní wàrà ṣẹṣà. àmọ́ ìrìn àjò náà kò dáa. bí ọ̀tàlénírínwó ẹja aborí, ọ̀rìnlélẹ́gbèje ìpìyà tí gbogbo wọn gbárajọ tí wọ́n rèlú àwọn ìgèrè ni alọ́lárí àwòrán bò mọ́. ohun tó ṣẹlẹ̀ sí wọn lọ́hùn-ún ò dáa. nígbà náà ni àwọn èèyàn mọ̀ pé kinní náà kì í ṣe kékeré rárá o, nítorí lọ́jọ́ kejì ni wọ́n ní kí ọ̀gá àgbà iléèwé community high school yìí, ìyẹn arábìnrin Àlàmú, jáde tó sì sọ̀rọ̀ fún gbogbo ìlú láti inú igbó tí wọ́n kó wọn sí. ní ọjọ́ kẹta tí wọ́n kó wọn ní o, ní ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún 2026. nítorí ohun tó ṣẹlẹ̀ làwọn afẹ̀míṣòfò náà ṣe ní kí obìnrin náà jáde tó sì sọ̀rọ̀ pé kí àwọn ìjọba àti àwọn ológun gbogbo jọ̀wọ́ kí wọ́n má bá àwọn èèyàn náà ṣagídí kankan, nítorí tí wọ́n bá ń bá wọn ṣagídí wọ́n kàn ń fi ẹ̀mí àwọn wewu ni. obìnrin náà ní kí wọ́n bá wọn sọ̀rọ̀ ni o, kí wọ́n má ṣe agídí o. kàkà bẹ́ẹ̀, ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ, ọ̀rọ̀ ni kí wọ́n bá wọn sọ, torí ọ̀rọ̀ ní yọ obì lápò, ọ̀rọ̀ náà ló sì ń yọ idà nínú apó. pé ó dá òun lójú pé bí wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọn ò sì mú nǹkan ní kólekóle fún wọn, wọn yóò fi àwọn sílẹ̀ kí àwọn máa lọ. láti fi hàn pé àwọn èèyàn náà ò mú ọ̀rọ̀ yìí ní kékeré rárá, ní ọjọ́ kejì tí arábìnrin Àlàmú sọ̀rọ̀ yìí, àwọn afẹ̀míṣòfò náà bẹ̀rí Michael Oyedokun, ọ̀kan nínú àwọn tíṣà tí wọ́n jí gbé yìí. nǹkan aburú tí ẹnikẹ́ni kò rí irú ẹ̀ lágbègbè yìí rí ni, torí kì í ṣe pé tíṣà náà ṣe ohunkóhun fún wọn jù pé kí wọ́n kàn fi dẹ́rù ba àwọn tó kù àti ìjọba Nàìjíríà lọ. wọn ò jẹ́ kí ọkùnrin náà tiẹ̀ sọ̀rọ̀ kan ju pé ó ní Michael Oyedokun, a teacher, bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ́ẹ̀ lórí. ní ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún náà ni ọ̀rọ̀ náà sì burú jáì. gbogbo ìlú gbóná, àárín àwọn tíṣà dàrú, àwọn òṣìṣẹ́ ìjọba gbogbo dìde, àwọn ajìjàgbara kò lè dákẹ́ mọ́, jìnnìjìnnì sì mú ìjọba. pẹ̀lú gbogbo èyí tí wọ́n ṣe yìí, àwọn náà ti mọ̀ pé okùn ti mú àparò ìjọba lẹ́sẹ̀, wọ́n ti sọ ọ́ di ẹgbẹ́ ẹyẹkẹyẹ. gbogbo ayé ló ń pariwo pé kí wọ́n gba àwọn èèyàn náà jáde o. gbogbo ohun tí wọ́n bá fẹ́, ìyẹn gbogbo ohun tí àwọn afẹ̀míṣòfò yìí bá fẹ́, tí wọ́n bá ń béèrè fún kí ìjọba fún wọn o. nígbà náà ni eégún àwọn afẹ̀míṣòfò náà le. àwọn náà sì bẹ̀rẹ̀ sí béèrè ohun tí wọ́n fẹ́. wọ́n ń fẹ́ bílíọ̀nù kan owó náírà. wọ́n fẹ́ kí ìjọba tú àwọn ọ̀gá wọn kan tí wọ́n ti mú lágbègbè náà tẹ́lẹ̀ sílẹ̀.
wọ́n fẹ́ kí ìjọba ṣe ọ̀nà tí àwọn yóò gbà jáde tí ò fi ní sí ẹnìkankan tí yóò mú àwọn. bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn fẹ́ oríṣiríṣi oògùn. gbogbo ohun tí wọ́n sì béèrè fún yìí ni wọ́n ní ìjọba gbọ́dọ̀ ṣe pátápátá. bẹ́ẹ̀ ni ìjọba gbé gbogbo ẹ̀ jáde pé kí àwọn aráàlú fúnra wọn wá gbọ́ o pé ohun tí àwọn afẹ̀míṣòfò láwọn fẹ́ gbà nìyí o, kí ni kí àwọn ṣe o àbí kí làwọn náà rí sí i. bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn míì ń sọ pé kí ìjọba tètè fún wọn kí wọ́n lè fi àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ ní o, ìjọba ò dáhùn o. àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àti ìjọba àpapọ̀ ni pẹ̀lú àwọn olórí ológun. ohun tí wọ́n ń sọ ni pé bí àwọn afẹ̀míṣòfò náà bá fi ìhàlẹ̀ báyìí tí wọ́n fi rí gbogbo ohun tí wọ́n ń béèrè yìí, wọn yóò tún padà wá tó bá yá o. gómìnà Ṣèyí Mákindé lọ sọ́dọ̀ àwọn èèyàn náà ní ọjọ́ 21 oṣù karùn-ún 2026 yìí. ó bá àwọn èèyàn náà sọ̀rọ̀. níbẹ̀ ni ọkọ̀ píríńsípà iléèwé ẹ̀sìn ẹ̀lẹ́ yìí ti jáde, ìyẹn pòfẹ́sọ̀ Àlàmú, tó sì bẹ ìjọba pé kí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n bá lè ṣe kí wọ́n sáà bá àwọn kó àwọn èèyàn àwọn yìí jáde. lọ́jọ́ kejì ìyẹn ọjọ́ 1 oṣù kẹfà 2026, ààrẹ Bọ́lá Tinubu náà gbé ìgbìmọ̀ ńlá kan dìde. Nuhu Ribadu tí í ṣe olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò ló ṣáájú wọn. àwọn náà lọ tààrà sí ahoro ẹ̀sìn ẹ̀lẹ́, wọ́n bá wọn dárò níbẹ̀. wọ́n lọ sọ́dọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, wọ́n sì jíṣẹ́ ààrẹ fún wọn pé kí wọ́n má bẹ̀rù o, àwọn yóò gba àwọn èèyàn náà jáde. àmọ́ káwíkọ́ kò sẹ́nìkan tí ọkàn ẹ̀ balẹ̀. àbí ta ni yóò ṣe, nítorí kò sẹ́nìkan kan tó kúkú mọ ibi tí àwọn èèyàn náà wà. wọ́n kàn ń rí wọn nínú igbó náà ni. ẹni tí wọ́n bá lù lálùkì tí wọ́n fi kùmọ̀ lù tí kinní ọ̀hún kò lójú tí kò sì wú, onítọ̀hún nìkan ló lè sọ ibi tí ara ti ń ro òun. ó ní bàtà ló mọ ibi tó ti ń tà òun lẹ́sẹ̀. àwọn èèyàn tí àwọn èèyàn wà nínú aginjù nìkan ló lè ṣàlàyé bí kinní ọ̀hún ti ń ṣe wọ́n sí. àgùntàn tí ò rọ́mọ ẹ̀ mọ́ ó pòòyì títí ó wò rárá kò rí i, ńlẹ́ran bá fọhùn tó ní nǹkan ń bẹ. ohun tó sì jẹ́ kí ìjọba máa pariwo àwọn afẹ̀míṣòfò yìí síta rèé tí wọ́n ń sọ ohun tí wọ́n ń béèrè fáráàlú gbogbo. àmọ́ inú àwọn afẹ̀míṣòfò yìí kò dùn pé ìjọba ń pariwo àwọn síta bẹ́ẹ̀ ni wọ́n bá ní rárá, ohun tí àwọn ń béèrè kọ́ nìyẹn. wọ́n sì tún ní kí arábìnrin Àlàmú tún jáde ní ọjọ́ 29 oṣù kẹfà. wọ́n ní kó wá ṣàlàyé fún gbogbo ìlú o pé àwọn ò béèrè bílíọ̀nù kan. ohun tí àwọn ń sọ ni pé kí wọ́n fi àwọn èèyàn àwọn tí wọ́n mú tẹ́lẹ̀ sílẹ̀ kí wọ́n sì wá kí àwọn jọ sọ̀rọ̀. àmọ́ àwọn ìjọba ò dá wọn lóhùn. wọ́n mọ̀ pé kinní náà ń rìn wọ́n ni, tó bá yá yóò bẹ̀rẹ̀ sí í já wọn jẹ. ìdí ni pé ní gbogbo ìgbà náà àwọn ológun oríṣiríṣi ti bẹ̀rẹ̀ iṣẹ́. àwọn ológun láti iléeṣẹ́ olórógun àpapọ̀, láti iléeṣẹ́ olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò, láti ọ̀dọ̀ àwọn ológun òfurufú, àwọn navy, àwọn fijilante, àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ọdẹ, gbogbo wọn ló ti wà lẹ́nu iṣẹ́ yìí tí wọ́n sì ń sọ pé àwọn yóò gba àwọn èèyàn náà jáde, pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe. ẹni tí wọ́n fi ṣe olórí àwọn ọmọ ogun tí yóò gba àwọn ọmọléèwé àti tíṣà náà jáde ní ọ̀gágun Chinedu Unebeife. Major General lòun nínú iṣẹ́ ológun, òun sì ni olórí àwọ̀ àwọn ọmọ ogun ọ̀wọ́ kejì DOC Division 2. òun ló ṣáájú ètò ìtúnisílẹ̀ náà láti ìbẹ̀rẹ̀ dópin. bí wọ́n ti ṣe ni pé lẹ́yìn tí àwọn afẹ̀míṣòfò náà ti bẹ́ ẹni tí wọ́n fẹ́ bẹ́ lórí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìhàlẹ̀ tí wọ́n sọ pé àwọn yóò pa gbogbo àwọn tó kù tí ìjọba bá súnmọ́ sàkání àwọn. nígbà náà ni àwọn ológun yìí náà ti bẹ̀rẹ̀ ètò tiwọn. àwọn sọ́jà tiwa náà dá ọgbọ́n kan. wọ́n bẹ̀rẹ̀ sí í kó àwọn ọmọ ogun wá lóríṣiríṣi. wọ́n sì rí i pé wọ́n dí gbogbo ọ̀nà tí àwọn jàǹdùkú náà lè gbà jáde. wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n dínà mọ́ wọn pátápátá tí kò sí ibi tí wọ́n lè bá lọ. síbẹ̀ náà nígbà tí wọ́n sì ń ṣakọ, àwọn èèyàn tí wọ́n ti rí mú nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tú àṣírí àwọn afẹ̀míṣòfò náà. wọ́n ń sọ ibi tí àwọn èèyàn wọn wà, wọ́n ń sọ ibi tí wọ́n ti lè rí wọn. bẹ́ẹ̀ làwọn sọ́jà Nàìjíríà náà bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn wọn. wọ́n ń kó ìyàwó, ọmọ, bàbá, ìyá àti ẹni yòówù tí wọ́n bá rí tó jẹ́ èèyàn àwọn afẹ̀míṣòfò náà. bí wọ́n sì ti ń mú wọn ni wọ́n ń gbá wọn sí tìmọ́lé, tí wọ́n sì ń jẹ́ kí àwọn afẹ̀míṣòfò náà gbọ́ nínú igbó tí wọ́n wà pé wọ́n ti ń kó àwọn èèyàn wọn o. nígbà tí ọ̀rọ̀ sì ti dà báyìí, àwọn afẹ̀míṣòfò kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí sá lọ. wọ́n ń sá, wọ́n ń fi àwọn ọ̀gá wọn sílẹ̀ nínú aginjù níbẹ̀ títí tí àwọn tí wọ́n kù kò fi tó nǹkan kan mọ́. ṣùgbọ́n ní àwọn ibi tí wọ́n ti ń sá lọ yìí ní àwọn ọmọ ogun wa ti ń rí nínú wọn mú, tí wọ́n sì ń pa àwọn míì dànù nínú wọn tí wọ́n bá dojú ìjà kọ wọn. torí kì í ṣe ẹ̀kan náà ni wọ́n mú àwọn 8 tí wọ́n ní wọ́n mú yìí. bẹ́ẹ̀ ni
wọ́n da gìrìgìrì bo àwọn afẹ̀míṣòfò náà nínú igbó tí wọ́n wà. Nígbà tí kinní náà sì sú wọn pátá, ọ̀nà tí wọn yóò bá jáde lókù tí wọ́n wá. Wọn kò fẹ́ ṣe kinní kan fún àwọn tí wọ́n jí kó náà mọ́. Bẹ́ẹ̀ ló ṣe pé nígbà tó di àárọ̀ lọ́jọ́ Friday náà, àwọn èèyàn náà sọ̀rẹ́ńdà, wọ́n sì ju àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ kí wọ́n máa lọ. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun wá kó àwọn afẹ̀míṣòfò tí kò lè sá lọ mọ́ yìí. Àwọn 8 náà ni wọ́n sì kó jáde sí gbangba. Ohun tí kò sì jẹ́ kí àwọn kankan kú nínú àwọn tí wọ́n jí gbé rèé. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó farapa nínú wọn, nítorí kò sí ìbọn yínyìn tàbí ìjà burúkú kan. Iná ló mú àwọn afẹ̀míṣòfò náà, ọ̀nà ló dí mọ́ wọn. Ṣé bí wọ́n bá fi òkété mọ́ inú ihò tí kò lè lọ mọ́, gbogbo ohun tó kù lọ́wọ́ ẹ̀ ni yóò dà sílẹ̀, igbe ni yóò sì máa ké tí wọn yóò fi mú un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí fún àwọn afẹ̀míṣòfò náà. Ohun tí àwọn míì ṣe ń sọ pé àbí wọ́n fún wọn lówó ni nìyẹn, àbí wọ́n parọ́ ni wọn kò rí àwọ̀ ìyà tàbí ìjà lára àwọn tí wọ́n tú sílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ohun tí wọ́n ṣe ní láti sáré kọ́kọ́ kó àwọn èèyàn náà lọ sí ọsibítù fún ìtọ́jú pàjáwìrì, tí wọ́n sì dá aṣọ míì wọ̀ wọ́n kí wọ́n lè jọyàn yàtọ̀ sí bí wọ́n ṣe rí paru-paru nínú igbó tí wọ́n ti kó wọn jáde. Ẹ̀yìn èyí ni wọ́n sì ya fọ́tò pẹ̀lú àwọn ológun tó gbà wọ́n jáde. Kìnní kan wà nínú ọ̀rọ̀ yìí fún gbogbo Yorùbá. Yẹn náà ni pé yóò ṣòro gan kí àwọn afẹ̀míṣòfò tún tó wá dán irú èyí wò, torí wọ́n ti mọ̀ pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀, Yorùbá ò ní gbà. Iṣu atẹnimọ́ràn kì í jóná. Àwọn ológun wa yóò wo ohun kókó mọ́ ọ̀rọ̀ náà títí tí wọn yóò fi gba àwọn èèyàn náà jáde ni. Nítòótọ́, ogun àjàyè gidi lèyí fún Yorùbá o. A ò ní rí irú ẹ̀ mọ́ kí Olúwa tu àwọn ẹbí Òyedòkun àti ti Adéṣiyan nínú. Ayé tí ẹṣin ò jẹ kí ìrù ìdí ẹ̀ kó jẹ́. Ìjọba ò sì gbọ́dọ̀ gbàgbé wọn o, nítorí ohun tó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Ká dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ ni o àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn olórí ológun gbogbo. Bí irú eléyìí bá kù kí Olúwa kó rí ẹ̀ fún wa, aburú kan ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ọláìwọlá Alága ló ń ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní ẹ̀sìn ẹ̀lẹ̀ tí wọ́n tú sílẹ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.